Oloye, mo tẹ̀lé yín. Oloye, ẹ má bínú. Iṣu ẹni ní ìtọ́wọ́ ẹni ìbìkú. Àmọ́ ìwọ náà máa wò. Nǹkan tó yẹ kó ṣe, o ò ṣe. Bó ṣe kọ́rọ̀ rí, o ò jẹ́ kọ́rọ̀ rí bẹ́ẹ̀. Yóò wá rí bẹ́ẹ̀ láìpẹ́. Ẹ yóò rí bẹ́ẹ̀. Wò ó, jẹ́ kí nǹkan kan yìí ọ̀ tó wọ̀. Àwọn ilé iṣẹ́ tá a fẹ́ bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́ sí tòkè òkun ni o. Ó dẹ̀ di dandan ká fọwọ́ sí ìwé. My character name is Oloye Olambiwanenu. Ìyẹn ló jẹ́ kó máa jowó ọmọ ọlọ́mọ àbí torí kí ni. Ẹ gbà mí, èmi jowú rú yàn. Kí ló kàn mí? Ìbẹ́yìn ló wù tẹ́ fi jẹ lórí ilé iṣẹ́ yín. Ẹ wò ó, sẹ́rí ní tó yí ọ̀wọ́ bẹ̀ ibi ẹ bá jọba dé ojú ẹ̀ méjì ọjọ́ wálẹ̀. Òun jẹ́ ìṣòótọ́ ọ̀rọ̀ kan fún ọ. Sọ̀rọ̀ ọmọ tó ń sọ yìí. Ó kàwé. Ó dùn wò lójú. Ó mara mú. Nítorí ìwé tó wá kà ń gangan ni mo ṣe wá fi jẹ́ alábòójútó ilé iṣẹ́ mi. Both of us, I would say, were illiterate. And I, for one, feel that having an educated person is just the best thing in my life. So I see Wonuola as just a jealous person that needs to be ignored. Ẹ jọ Mr. Ṣáṣẹ náà dé ní. Ṣé èsì ṣe pé àwọn ọmọ tí ń tọ́kọ́ ogi lọ́dọ̀ wa ló ń sọ gẹ̀lù lójú ọ̀nà? Àwọn onídọ̀ olóyè aláṣẹwádìí wa fínífíní agbèwé ti ọ̀dọ̀ yín bí agbèwò tiwa àwọn àwòsíra wọn lẹ́yìn ọkọ̀ láti wá rí pé bó ṣe rí nìyẹn. Ẹ ní láti ṣọ́ra olóyè o. Àwọn ọmọ tí wọ́n ń kógi ọmọ bí wọ́n ṣe ń da ọgbọ́n sọ́rọ̀ ara wọn o. Ìgbà wo ló tí wọ́n á dọ́rọ̀ èyí wò ní góńgó mú mi tí mi ò mọ̀? Ṣé ìṣepá àwọn ọmọ ìfẹ́ gbèrú mi látẹ̀yìn báyìí? Actually, having that character in real life, for real, I will trust less and I will fall less for physical things. Olambiwanenu believes so much in Ajitoni, being an educated girl, believes that she knows better than anybody. So, but if I have the opportunity of correcting, I won't fall for that. You know, there's what Yoruba call Ogbori that goes beyond going to the four walls of school. I think I will learn that more. Ajitoni, ṣèbí àkáǹtì wa náà ni. Rárá Olóyè, náírà account ni eléyìí ta nìyẹn o. Èwo ń dọ́là àkáǹtì. Nǹkan tó sọ ní pé ṣẹ́rí lè tẹ̀yìn ń lọ yẹn náírà account ni. Dọ́là account yẹn owó òkè òkun ló lè wọnú ẹ̀. Bẹ́ẹ̀ni. Owó òkè òkun lẹ fẹ́ sọ fún wa. Àmọ́ àwọn òní sí èlé bá wa ṣe sí náírà ni ká gbowó wa náírà gbà pàtẹ kúkú mọ iye tí wọ́n ṣe owó òkè òkun báyìí. Fáwa náírà la fẹ́. Rárá Olóyè o, a lè fi náírà account gbà tàbí pé kí wọ́n bá wa ṣe àní ṣe bẹ́ẹ̀. Mr. Fábùnmi, èmi máa ṣe tó bá ṣe máa get dollar account yẹn ready. A dẹ̀ máa fi ránṣẹ́ sí yín láìpẹ́. What actually got Oloye attracted to Ajitoni was just education. Just the education believes that, okay, fine. If he has someone educated beside him, it's just for ego boost, that's all. Mo fẹ́ kẹ́ mọ̀ pé iyán ti di àtúgún. Ọbẹ̀ dẹ̀ ti di àtúnṣe. Iṣẹ́ tá ń ṣe yìí kò ní sáyè fún ìmẹ́lẹ́ o àbí fún ọ̀lẹ. Ẹni tó bá ṣe ọ̀lẹ, ẹ gbọ́ mi dáadáa. Tó bá ṣe ọ̀lẹ tí a fi kamú kó máa gbáradì láti lọ sí ilé bàbá ẹ̀ ni o. Kò jù bẹ́ẹ̀ lọ. Oloye is a very straightforward man, illiterate. That's just the only thing I would say. The but that would say that he has. But there's no problem being an illiterate. The main problem with him is because he's too trusting. We have some people that did not go to any school, but they are very wise. They are very wise. It's not until you learn how to speak English before you have that common sense. Irú lòun ọ̀tẹ̀ rí. Àgbà tó ń dókè mẹ̀sì tán pò ń léegun. Èmi. Mo mọ̀ tẹ́ mo fà tẹ́tẹ́ di o. Èmi lólóyè wá ń yẹ́ ìyẹn ṣe jọ àwọn ọmọ pínísì àwọn ọmọ òsì àwọn ọmọ ọkọ̀ sẹ́wọ̀n àti dírẹ́bà. Hi guys, I go by the name of Mushalewa Yusuf, popularly known as Basira Beere. So I play the character of Wonuola in the movie. Olóyè ò tí débí lónìí. Rárá. Jayé wá ń kọ́ àti àwọn nǹkan tó ní ó gbé wá bí.
ìyàwó Jayé lòun náà gbogbo wa la mọ̀ pé tí mi bá ti rìn ìkara wọn tẹ̀lé Olóyè àti Jayé wọ́n jọ máa ń rìn ní so tá a bá ti rí Olóyè ní Jayé náà sí. ẹ má bínú n tẹ́ sọ ni pé Jayé náà tí ì débí. Rárá. I love everything about my character. The mode of dressing, the speaking role and everything sham. Aṣá lẹ́wí. Ǹlẹ́ o, ọgbọ́, ọ̀pàrọ̀ ọmọ, ó níyàwó ni ọ́, ṣé lóòótọ́ níyàwó ni ọ́? Wo mo ní Jayé gbẹgbẹ bẹ̀rù sí wọlé. Níbo àbọ̀dọ̀ ọjà wèrè rí. Olóyè, ọ̀fẹ́ fẹ́ yàwó lé mi. Bẹ́ẹ̀ni. Ìní gbà kò tẹ̀sí pé ìní gbà. Láíláí lè gbà ni, wà láìta láì lè gbà, ìní tiẹ̀ lè gbà kẹ̀. Ìní gbà ni, ọ̀fẹ́ fẹ́ yàwó lé mi. God forbid that thing. We never experience such in real life. Because I'm not a to type like that. In lórí àgbéyàwó ṣe. Wọnú sọ́ọ̀dẹ̀ ní wọnú ọkọ̀ àbí ọmọ agẹnú lẹ̀ bẹ́ẹ̀ ni. Kémi wọnú kí n wọnú ọkọ̀. Lẹ́yìn ìgbà tó yẹ̀yẹ́ mi ṣe jó àwọn ọmọ ọ̀sẹ̀ rẹ̀. Wá má tún bẹ̀rẹ̀ wọnú má tún bẹ̀rẹ̀ wàhálà rẹ o. Kémi mọ́ bẹ̀rẹ̀ wàhálà mi. Ìyìn tí ẹ̀rọ kò bóyá ọmọ ń gbàgbé ni o. Ọmọ bí mo ṣe jẹ́ sá. Ó ti gbàgbé pé ìyàwó ọmọ jẹ́ o. Ó bàbá ní gbérì mi kí n gbélé ọ lọ́wọ́ kó wọ́n máa tẹ̀lé mi lórí bàṣubàṣu mọ́lẹ̀ ṣó gbọ́. Èmi tẹ́ ọ lórí bàṣubàṣu ìwọ ọmọkùnrin kí ló dé ná dákun ṣé àpọ́nlé lòun fún mi lójú ara rẹ̀ yàbọ̀ ọ̀hún yẹ̀yẹ́ mi. Wo tó bá rẹ kó fẹ́ yẹ̀yà rẹ̀ kó tètè yẹ̀yà rẹ̀ ṣé wàá wọnú ọkọ̀ àbọ̀. Bóyá kọ́kùn tó fi ra wa ṣẹ̀ṣẹ̀ ńgbà náà. Good for him Eliya is an adultery man so in lè sọ pé maybe he would have done better or he have not done better almost ṣẹ̀ṣẹ̀ náà so good for him. Ngbẹ́ pé Jayé nìsí ọmọ mi níbi lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ olórí ibú ni ó ní sọ̀rọ̀ níbi tó yẹ kọ́rọ̀ wa. Ẹ̀yin yìí mo wà ìyá wa o. Mo ti gbọ́. Ẹ̀yin yìí mo wà o. Mo ti gbọ́. Gbogbo ń tẹ́ sọ lọ́dà. Kò sí wàhálà. My character name is Jayé Ọba, a driver to Oloye. Olóyè ẹ fi kún pé ẹni tó bá tún fẹ́ wọ́ náà ọlọ́kàn kó gbogbo wọn. Bó ṣe ẹni tó bá mo ní ẹni tó bá ṣèmẹ́lẹ́ tó ṣọ̀lẹ́ yóò gbọ́ lọ́lé bàbá rẹ̀ lọ ọlọ́pàá ó tún gbé ó wá jalè. Wàláì wọ́n fi ẹ̀yìn rẹ̀ tàgbà. Ọlọ́pàá kó gbogbo. Wọ́n fi ẹ̀yìn rẹ̀ tàgbà. I have a close relationship with Oloye in this movie. We have a cordial relationship. It's like ẹ̀mí ọ̀gá. Kò yé mi Olóyè kí ló ṣẹlẹ̀. Tí bàbá rí adá kò sé kí ni kò yá yóò yẹ ń gbọ́ bá yà ṣe bí èmi sọ fún ọ ní ìwọ kan èmi kan tọ́ọ̀tẹ̀. Ìwọ ó pàdé àpòpọ̀. Olaolu, let's say, is a traitor. Yeah, he's a traitor. Ọlọ́run ló poko lọ́nà tiwa ní. Nígbà Ọlọ́run àpòkò lọ́rùn tiwa tí ò wá fèrè sí nǹkan. Ọdún wọn àbá ìtànsẹ Ọlọ́run fèrè sí. Èèyàn ló burú èyí tó burú jù tí a lọ ń bẹ. Orúkọ kárátà mi nínú móvì ni Àjíkẹ́ ìyá Jítòní ìyàwó Àgbẹ̀kọ̀yà. Ìyá Jítòní. Ẹ sọ̀rọ̀ pé tẹ́bí bá ń pa mí ń wò ní ìmọ̀ ni ìbọ̀dọ̀ mi nìkan wà. Akílótọ̀ ń ṣàbòsí. Kí lè bá a pé ọmọ nípa àrìn òsì ìrìn ìyá tọmọ rẹ̀ rìn lọ. Sírò ọjọ́ òní lọ́yẹ̀ká ẹ̀ tó ń lò pẹ́ lójú tì mí. Ṣàbòsí. Àbòmọ́rú ló ń ṣe. Mo ní sábòmọ́rú ló ń ṣe. Sọ́rí gbogbo tí wọ́n fi gbé ọlọ́dọ̀ orí ọmí àmùsáàtì tí wọ́n mọ̀ pé ọgbẹ́nu sí máìkì dáadáa. Ọjọ́ mọ̀dẹ̀ wò. Actually, mo lè sọ pé ó mọ ta rẹ̀. Bóyá ká sọ pé torí ìgbésí ayé tó gbé àbí torí ṣàmọ̀ pé nígbà mi téèyàn bá bá rẹ̀ ní ipò tí ò fẹ́ tí ò dẹ̀ ní choice. So, téèyàn ò bá ní choice ìgbà mi ó máa ń sọ̀yàn di onímọ̀tara ẹni nìkan. Àtúntò ni ọkọ mi, Àṣàkẹ́, ọmọ olómù àpẹẹrẹ, ọmọ ọlọ́rọ̀ agogo, àsìngbà lọ́nà tòmù, ọmọ ǹbà tètè délé yín, iṣẹ́ alágbẹ̀dẹ ni ìgbà mọ̀ sí. Mo sì tètè dé kí n mọ̀ bá tètè lọ́nà. Dákun ní sùúrù. Bí àwọn ibi tí bàbá rẹ̀ ọ̀bọ̀rọ̀ ìjà torí Ọlọ́run dákun. Ó pín sí méjì. Nígbà míì tẹ́ bá ní kẹ́ kọ̀ọ̀kan when it comes to sọ̀rọ̀ ọkọ ìyàwó àti ọmọ àwọn èèyàn believe pé nínú culture wa nílẹ̀ Yorùbá bàbá ọmọ ló lọ́mọ baálé ilé ló láṣẹ. Ní situation téèyàn ò bá ti wá fẹ́ kí wàhálà ṣẹlẹ̀ tàbí téèyàn ò fẹ́ kí àwọn tó wà láyìíká kí wọ́n believe pé kò ń ṣe ọkùnrin yẹn ló lọ́mọ kò ń ṣe ọkọ yẹn ló láṣẹ nínú ilé
èèyàn lè má ní choice ju kéèyàn gbà willingly láìsí wàhálà but ní case tó bá jẹ́ pé èèyàn wò pé bóyá spiritually materially financially bóyá obìnrin yẹn ó ní edge pé ọwọ́ ẹ̀ wà lókè tàbí tí àríwó fi gbogbo ara gún àbí pé bóyá bàbá àti ìyá ti split wọ́n ti ń gbé lọ́tọ̀ọ̀tọ̀ obìnrin yẹn lè máa gbàwé lílì kó di wàhálà kó má mind nǹkan tó lè ṣẹlẹ̀ so ni mo ṣe ní ọ̀nà méjì ló pín sí. Wait. Thank you for watching this video till this moment. I believe you enjoyed it a lot. And since you do enjoy it, why not just subscribe to this channel to enable us to do more by clicking on the subscribe button below this video and turn on the notification bell. And don't forget to like, comment, and share this video to your friends and family. See you next time. Bye.